Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú dédé àsìkò yìí. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni. So, nǹkan tí a rí gbọ́ ni pé Queen Elizabeth ó ní, òun ti ronú dáadáa pé ààfin tó ń wà yìí pé kò lè bí òun, pé lóríṣiríṣi nǹkan tó ń gbọ́, pàápàá jùlọ pé bí tó ti ń ra nǹkan, kó òun rí, bí òun ṣe ń kọjá lọ ṣá lòun rí ẹnìkan tó jẹ́ pé afọ́lójú ni máa yẹn, pé bó ṣe wá, pé òun fún ní nǹkan ṣá, ó ló fún ní nǹkan, pé afọ́jú wá ríran sóhun, pé ẹ̀rí pé kíní yẹn lágbára. Afọ́jú yẹn ó sọ fún òun pé, "Wá ọmọ mi, o ṣé o, nǹkan tó fún mi." Pé ṣùgbọ́n sórí ibi tó wà yẹn pé kò sí ni, kó tètè mọ bó ṣe máa lọ, kò sí bó ṣe lè pẹ́ ń bẹ̀ tó pé kò lè rí ọmọ bí according to nǹkan tó sọ pé afọ́jú yẹn sọ. Pé kó tó lè rí ọmọ bí, àfi tó bá kúrò ní ibẹ̀ yẹn ààfin yẹn torí kì í ṣe ibi tó yẹ pé wọ́n ò ní jẹ́ kó lè rí ọmọ bí bẹ́ẹ̀ yẹn. According to nǹkan tí a gbọ́ pé ó máa kúrò bẹ́ẹ̀ yẹn torí àwọn tó ń worry ẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀. Pé ṣùgbọ́n tó bá ti kúrò bẹ́ẹ̀, lẹ́gẹ́ tó bá ti kúrò bẹ́ẹ̀, pé tó bá lọ fẹ́ ẹlòmíràn kó máa rí. Pé ṣùgbọ́n ní ààfin yẹn, pé kó tutọ́ ẹ̀ dànù, pé kò lè rí ọmọ bí. Wọ́n ní nǹkan tí àwọn aríran yẹn sọ fún ni. Àti afọ́jú, pé aríran kan ti sọ fún tẹ́lẹ̀ ká afọ́jú yẹn kó tó sọ the same thing. Nítorí ẹni ní Elizabeth ṣe wá sọ pé, pé kò sí ṣe kò sáì ṣe o. Òun máa kúkú mọ bó ṣe máa bẹ́ sí ara òun sọ̀rọ̀ níbẹ̀ yẹn. Pé òun ò lè bí ẹ̀ mọ́. Ó lè bí ẹ̀ mọ́. So therefore, òun wá ní òun fẹ́ máa lọ. Òun fẹ́ máa lọ, kó òun dẹ̀ ti prepare. Even àwọn òbí òun ti ń sọ fún òun tẹ́lẹ̀ pé kó má waste time ara rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Because ilé olórogún yẹn, àwọn oró ikú ló wà níbẹ̀. Òun ò lè ṣe gbogbo wàhálà yẹn. Ìyá ẹ̀ kẹ̀dẹ̀ rèé kò lè bá sá gbogbo eré tó fẹ́ bá sá. Kó yá tètè quit. Kó lọ wá gọ̀rọ̀ kó fi ṣàdá. Torí bó ṣe wà yẹn, kò sí ṣe kò sáì ṣe. Ilẹ̀ ò tí ì ṣú o. Ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ní agbede méjì ọjọ́. Kó yá tètè lọ wo bó ṣe fẹ́ kúrò láàfin yẹn kó lọ wá ọkùnrin mìí fẹ́. Kábíyèsí wá ní. Bó ti ṣe sọ fún kábíyèsí pé kábíyèsí ní, kò sí ibi tó ń lọ o. Ìwọ lẹ́ni kejì Naomi o. Ìwọ àti Naomi nìkan lòun lè fọkàn tán ní ààfin yẹn. Lẹ́yìn ẹ̀yin méjèèjì kò sí ẹlòmíì o. Pé ìwọ ṣá máa jẹ́ ìyàwó mi. Wà máa jẹ́ ìyàwó fún mi. Torí òun ò tí ì ṣe tán láti fi ẹ́ lẹ̀. Wọ́n ní Elizabeth yìí, ó yìí ń sọ fún kábíyèsí pé pé kóun yá tètè wá wọ̀rọ̀ kó fi ṣàdá kóun tètè máa lọ. So, gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ allegedly, wọ́n ní olórí Elizabeth, wọ́n ní ṣe ló ń dà mí lójú pòròpòròpòrò because ó lóun ò fẹ́ wàhálà ní ayé òun. Nǹkan tó òun rí lọ́dọ̀ kábíyèsí kì í ṣe pé òun ò mọ̀ pé òun lè bá irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Pé therefore, ìyálé tóun bá tí gbogbo èèyàn victimize ẹ̀ kó pa pé òun ò fẹ́ rí mí ẹ̀ láàtàn. Òun kẹ̀dẹ̀ rèé, òun ò lè ever sọ pé òun ò ní rí ìmí Naomi láàtàn because wọ́n ní ẹni abálábà òun ni bàbá. Pé títorí ẹ̀ kóun náà wá jẹ tòun olúkalúkù ẹni tóun náà bá, òun máa fún un ní ọ̀wọ̀ tó tọ́ àti èyí tó yẹ.
pé therefore pé òun ò ní ever sọ pé òun fẹ́ kó òun fẹ́ máa forí tì níbẹ̀ yẹn. Pé nítorí ìgbà tí àwọn aríran ti sọ fún òun, pé òun wá sọ pé àwọn á fi ahọ́n ka eyín òun pé kò ju bẹ́ẹ̀ lọ. Òun ò ní sọ wípé bóyá lóòótọ́ ni àwọn aríran sọ, òun ò ní sọ pé bóyá irọ́ ni àwọn aríran sọ. Because ó jọ gàté kò jọ gàté. Wọ́n ló fẹsẹ̀ méjèèjì tìrù ní nǹkan tó òun rí ní fìrífìrí nǹkan tó òun rí. Àkọ́kọ́ tí oyún òun bàjẹ́, wọ́n ní olórí Rónkẹ́ náà rí ń bẹ̀. Olórí Rónkẹ́. So ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní the 17 ní oyún tó bàjẹ́ lára òun. Pé ó lọ sí nígbà yẹn pé ó dàbí pé lady yìí ló bímọ nígbà yẹn. Ìgbà tí tó bímọ, tó ń ṣe ìkómọ. Ìgbà tó ń ṣe ìkómọ yẹn ni ìgbà tí òun dé délé, òun rí pé kíní yẹn tún miscarry. Wọ́n rush òun lọ sí hospital. Wọ́n ní bó ṣe dé hospital, kí doctor wá ṣẹ̀ṣẹ̀ wá examine. Ó sọ pé òun ò rí nǹkan tó jọ ọmọ nínú òun. Pé therefore kíní yẹn pé kò sí nǹkan kan nínú ẹ̀, pé òun ò rí. Wọ́n ní ó lóun sun bastard ẹkún. Pé kí ló tún dé, kí ló dé. Pé ó dẹ̀ méjì tóun ti lóyún bẹ́ẹ̀ tí ó find it difficult láti sọ pé wọ́n rí oyún yẹn nínú òun. Nítorí ẹ̀ ló ń ṣe ya tètè sọ pé kóun ya tètè mọ nǹkan tóun máa ṣe o. Kóun máa tètè mọ kóun bẹ̀rẹ̀ sí ara òun sọ̀rọ̀. Kò sí bó ṣe lè pàrọ̀ ọwà fún òun. Pé because nǹkan tóun rí pé ó jẹ́ nǹkan tó bá òun lẹ́rù tó dẹ̀ yà òun lẹ́nu. Torí òun ò bá tẹlòmíì wò, òun sọ pé kí tẹlòmíì má dà. Òun ò dẹ̀ ní jókòó kan bà tòun jẹ́. Nítorí ẹ̀ kóun ya tètè mọ bóun ṣe fẹ́ bá ẹsẹ̀ ara òun sọ̀rọ̀. So nǹkan tá a rí gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì nìyẹn ẹ̀yin èèyàn wa. So èmi ò rí bí wọ́n ṣe wá rí sí. Ṣé pé kí olórí Elizabeth kó dúró ni? Àbí kó olórí Elizabeth kó túbọ̀ máa wojú Ọlọ́run? Torí a kọ wípé kò sí ohun tó Ọlọ́run kò lè ṣe. Ó dẹ̀ lè jẹ́ pé tó bá tún ní sùúrù kó dẹ̀ gbàdúrà lótìítọ́ àti lódodo. Ọlọ́run máa bá ìní ẹ̀ pàdé. Á dẹ̀ dá lóhùn ayọ̀. Ṣùgbọ́n tó bá dẹ̀ hùn pé òun ti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá o. Kò sí ṣe kò sáì ṣe kóun ya tètè mọ bóun ṣe máa bá ẹsẹ̀ ara òun sọ̀rọ̀. So Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Nítorí pé kò sí ohun kan tó Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣòro ṣe fún Ọlọ́run. Ìyanu dẹ̀ lè ṣẹlẹ̀. Torí dídá tèmi, àánú ẹ̀ ṣe mí. Kó béèrè dáadáa lọ́wọ́ Ọlọ́run. Bóyá ibẹ̀ yẹn ibùgbé ti ẹ̀ ni àbí kì í ṣe ibùgbé ti ẹ̀. Kó má jẹ́ pé ṣe ni ó kàn ṣeré wá. Kó tètè mọ bó ṣe máa tètè ṣeré padà. Kán béèrè lọ́wọ́ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run wa, gbogbo nǹkan tó Ọlọ́run dá dáradára ni. Ọlọ́run wa kì í ṣe ibi. Ire lọ́lọ́run ṣe. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Kí ẹ bá mi fi sórí comment section. Ire o. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Amen.